ìjà ọmọyẹlé Ṣòwòrẹ àti Bọ́lá Tinubu. Ìtàn tí a ó sọ yìí, ìtàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti ọkùnrin ajìjàgbara tóun náà ń fi ẹ̀gbẹ́ kan ṣe òṣèlú, ọmọyẹlé Ṣòwòrẹ ni. Báwo ni ìjà náà ṣe bẹ̀rẹ̀ àti pé ibo ló dé dúró? Ibi tó dé dúró lónìí yìí ni pé ọmọyẹlé Ṣòwòrẹ wà lọ́gbà ẹ̀wọ̀n Kùjé, níbẹ̀ ni wọ́n tì í mọ́lé sí. Ọkùnrin náà sì ti pariwo pé láàrin àwọn oníkọ́ọ̀fẹ́ ikú àwúpọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu tí jẹ́ kí ẹni tó ń wú fẹnu ara ẹ̀ pé kú, ibẹ̀ ni wọ́n ju òun sí, pé kí gbogbo ọmọ Nàìjíríà wá gba òun nítorí wọ́n fẹ́ kí ikọ́ náà mú òun ní o. Bí àwọn kan ti ń sọ̀rọ̀ ní gbangba, táwọn míì ń sọ níkọ̀rọ̀ pé Ọlọ́run ló mú, tí wọ́n sì ń kọrin ìyá bèbí kìlọ̀ fún bèbí ò gbọ́ràn, ó ń lọ gùn bẹ́pẹ, bó bá jábọ́ kò sí èyí tó kàn mí ń bẹ̀, yóò fọrùn kọ́gi, pé wàhálà òun náà ti pọ̀ ju, ẹnu kì í sìn lára ẹ̀, òun náà sì ti di àdàgbà má kúrò níyàwó tó jẹ́ ojoojúmọ́ ní relé ọkọ. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ọmọkùnrin yìí ò lẹ́bi o, ohun tíjọba Tinubu yìí ń ṣe ni ò dáa, ọ̀rọ̀ náà yóò sì padà lẹ́yìn, nítorí bí àpẹ̀yìndà ohun tí wọ́n ń ṣe yìí bá dé, àfàìmọ̀ kí ẹni tí kò rà pàápàá má san, nítorí ẹ̀tẹ̀ ni àwọn agbófinró wa fi sílẹ̀ tí wọ́n ń pa làpálàpá yìí. Ohun tí wọ́n ní kí òkóbó kí nǹkan bọ̀ kò lè kí nǹkan bọ̀, ó wá ní òun lè kí okùn bọ abẹ́rẹ́ kó dàbí òun bá dijú òun. Pé nínú gbogbo ìṣòro tó wà ní Nàìjíríà báyìí, àwọn agbófinró wa kò rí ojúlówó iṣẹ́ ṣe. Èyí tí wọ́n gbámú báyìí ni ti ẹni tó ń bú ìyá Tinubu. Wọ́n ní ọ̀rọ̀ náà yóò lẹ́yìn o. Bẹ́ẹ̀ ló ní wá ń dáa tí ẹlẹ́yìn ń gbé. Ohun tó sì hàn náà ni pé ìjà wà láàrin ààrẹ wa àti ọmọyẹlé Ṣòwòrẹ o. Àmọ́ báwo ni ìjà náà ti ṣe bẹ̀rẹ̀? Kí ló fàdí ìjà? Èyí gan nìdí àbájọ. Ààrẹ Bọ́lá Tinubu ló lọ sí orílẹ̀-èdè Brazil ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tó kọjá, August 24, 2025 ló lọ. Bí òun tó débẹ̀ làwọn ará Brazil gbàjọ́ tí olórí orílẹ̀-èdè náà Luiz Inácio Lula da Silva sì ń fìdí fọ́gbá tó ń lábàbà bí ìgbà tí opó bá rí eégún ọkọ ẹ̀, tó ń pariwo lọ́wọ́ orí mi dé o, àlejò ńlá lòún gbà yìí o. Níbẹ̀ ni inú Tinubu ti dùn àdùn tayọ̀. Níwọ̀nba àkókò díẹ̀ tí a ti gbàjọba orílẹ̀-èdè wa, lára àwọn àkọ́kọ́ tí a ti rí gbéṣe ni láti pa ìwà ìbàjẹ́, ìwà ìjẹkújẹ àti ìkówójẹ gbogbo run ní Nàìjíríà. Èèyàn mọ̀ bóyá inú Tinubu ló dùn tó jẹ́ kó sọ bẹ́ẹ̀ ni o, bóyá àwọn èèyàn ẹ̀ tí wọ́n jẹ́ arínúróde olùmọ̀ràn ọkàn, àwọn agbẹ̀yìnkùlé mọye odù tó gàtẹ nínú ìjọba ẹ̀ ni wọ́n sọ fún un pé kò sí corruption níbì kankan ní Nàìjíríà mọ́. Ọ̀rọ̀ náà sì ni ààrẹ gbé lọ sí Brazil, ló bá ju kinní náà lù wọ́n níbẹ̀. Ńlá àwọn yẹn bá pariwo ńlá pẹ̀lú àtẹ́wọ́ pé àwọn ti rí èèyàn dúdú àkọ́kọ́ tó pa corruption run. Ṣé òyìnbó ti sayédèrò? Ayé ti lu jára. Torí bó tiẹ̀ jẹ́ pé ìlú Brazil lórílẹ̀‐èdè Brazil ní Tinubu ti ń sọ ọ̀rọ̀ yìí, kétékété làwọn tí wọ́n fẹ́ wo kinní náà ní Nàìjíríà níbi ń rí i. Ọmọyẹlé Ṣòwòrẹ sì wà nínú àwọn tó ń wo Bọ́lá Tinubu bó ti ń fa koko níwájú àwọn èèyàn dúdú aláwọ̀ funfun. Nínú bá bí ọkùnrin ajìjàgbara náà, inú bí gan ni o, bí inú ti bí Ṣòwòrẹ ló sáré gba ìdí kọ̀ǹpútà ẹ̀ lọ, lòun náà bá tẹ kinní kan síbẹ̀. Ọ̀rọ̀ tí Tinubu sọ ní Brazil lọ́hùn-ún ló jó Ṣòwòrẹ lára. Òjò lára tó bẹ́ẹ̀ tó fi sáré lọ sórí ẹ̀rọ ayélujára tiẹ̀ náà lọ́jọ́ 25 oṣù kẹjọ yìí, August 25, 2025. Ṣé jáwé sẹ́nu kó oríjà ó di jáwé ọ̀pọ̀tọ́ oríjà ejò, ẹni tó bá jù kò lu òrùlé yóò gbóhùn onílé. Ṣòwòrẹ kọ nǹkan sórí ayélujára, ó sì há kinní náà lẹ́ẹ̀kan náà sí orí X tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀, ó jù sórí Instagram, ó là á mọ́ orí Facebook, ń lọ̀rọ̀ bá di tọrọ fọ́nkálẹ̀. Kò síbì kan téèyàn wà lórílẹ̀‐èdè ayé téèyàn ò ní rí ohun tí Ṣòwòrẹ kọ fún Tinubu. Lẹ́sẹ̀kẹsẹ̀ sí ni Ṣòwòrẹ kọ sórí ayélujára báyìí pé ẹ wo ọ̀daràn yìí, ó sì lọ sí Brazil, ó ń sọ pé kò sí corruption, ìwà ìbàjẹ́ lábẹ́ ìjọba òun ní Nàìjíríà. Báwo lèèyàn ṣe lè máa fi àìnítìjú pa irú irọ́ burúkú báyìí?
ọ̀rọ̀ tí Ṣòwòrẹ kọ sórí ayélujára nìyẹn. ọ̀daràn làwọn òyìnbó ń pè ní kírímínà. nínú ìwọ̀nba ọ̀rọ̀ tí Ṣòwòrẹ sì sọ yìí, kírímínà yẹn ló fa ìbínú àwọn tí wọ́n ń ṣèjọba yìí. wọ́n ní Ṣòwòrẹ pé Tinubu ní kírímínà. ibi tí ọ̀rọ̀ náà sì ti bẹ̀rẹ̀ gan nìyẹn. ṣé kéèyàn máa ṣọ́ra lórí ọ̀rọ̀ ilé ayé yìí ni o. igi tí èèyàn bá fojú kéré lè fọ́ọ̀yàn lójú o. egbò kékeré náà ní kẹ̀kẹ̀kẹ̀ tí í degbò ńlá. bí ọ̀rọ̀ kékeré bá di iná tó ṣẹlẹ̀ tí wọn ò bá tètè rí iná ẹ̀ pa, yóò padà di nǹkan ńlá ni o. Ṣòwòrẹ pé Tinubu ní kírímínà. ọ̀rọ̀ tí gbogbo àwọn tí wọ́n ń bá Tinubu ṣiṣẹ́ pátá ń gbé kiri nìyẹn, tí wọ́n sì ń fi òyìnbó oríṣiríṣi gbá a lẹ́gbẹ̀ẹ́ pé ìwà ìbanilórúkọ jẹ́ wo ló tún jù yẹn lọ. ó dájú pé eré ni Ṣòwòrẹ pàápàá pe ọ̀rọ̀ náà. àfi nígbà tó di ọjọ́ 6 oṣù kẹsàn-án, ìyẹn lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tí Ṣòwòrẹ ti sọ̀rọ̀ náà, tí bí Báńgbóyè lórúkọ ọ̀gá àgbà àwọn DSS kọ̀wé sí. wọ́n ní ọ̀rọ̀ tó kọ sórí ayélujára yẹn kó lọ sọ ọ́ kalẹ̀ kíákíá, kó sì lọ sínú àwọn ìwé ìròyìn ńlá 3 kó tọrọ àforíjì níbẹ̀. ọ̀rọ̀ náà bọ́ sí àpò ìbínú Ṣòwòrẹ pé èwo tún leléyìí, lòun kò kó ara ọmọ le, ìyàwó yín kọ́ ò ní rírú ẹ̀ mọ́, kí la bá lọ kí la bá bọ̀. ó ní òun pe Tinubu ní ọ̀daràn. báwo ló ṣe wá kan DSS? kí ni tiwọn nínú ọ̀rọ̀ yìí? àbí èwo làwọn èèyàn yìí ń bá kiri? ṣé lóòótọ́ ni wọn ò níṣẹ́ lọ́wọ́ ni? bí Ṣòwòrẹ ti ń fìbínú sọ̀rọ̀ jáde nìyẹn. lọ́rọ̀ kan kò dá àwọn DSS lóhùn, ó lóun ò ráàyè tiwọn. nígbà táwọn DSS rí i pé Ṣòwòrẹ kò dáhùn, wọ́n kọ̀wé sí iléeṣẹ́ ayélujára X àti iléeṣẹ́ Facebook. wọ́n ní kí wọ́n yọ ọ̀rọ̀ tí Ṣòwòrẹ kọ sí orí àtẹ wọn dànù ní kíákíá. àwọn yẹn náà tún ní àwọn ò lè yọ ọ́ torí kinní náà lòdì sófin iṣẹ́ àwọn. nígbà náà ni inú bí àwọn DSS yìí o, ni wọ́n bá gba ilé ẹjọ́ lọ ní ọjọ́ 17 oṣù kẹsàn-án September 17, 2025. wọ́n pe Ṣòwòrẹ, iléeṣẹ́ ayélujára X àti Facebook lẹ́jọ́. wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ̀sófin pé wọ́n pe Tinubu ní kírímínà. inú wọn sì ń dùn pé àwọn ṣe bẹ́ẹ̀ yẹn. àmọ́ nígbà tí wọ́n mẹ́nuba ẹjọ́ yìí níwájú adájọ́ Muhammadu Umar ní 30 oṣù kẹsàn-án September 30, 2025, agbẹjọ́rò Ṣòwòrẹ Marshal Abubakar ní Ṣòwòrẹ kò tí ì rí ìwé ìpẹ̀jọ́ tiẹ̀ gbà, ni wọ́n bá sún ẹjọ́ náà sí ọjọ́ 27 oṣù kẹwàá October 27, 2025. ẹjọ́ náà ò tún bẹ̀rẹ̀ lọ́jọ́ yìí o, àfi ní ọjọ́ 2 oṣù kejìlá December 2, 2025. lọ́jọ́ náà ní iléeṣẹ́ X àti Facebook pẹ̀lú Ṣòwòrẹ sọ níwájú Umaru adájọ́ pé àwọn ò jẹ̀bi o. wọ́n sì tún sún ẹjọ́ náà sí oṣù kínní ọdún 2026. àmọ́ kó tó di ọjọ́ ìṣá, ilẹ̀ ti rìn kó ilẹ̀. àwọn DSS sì ti yọ orúkọ iléeṣẹ́ Facebook àti X kúrò nínú ìjà náà. wọ́n ní Ṣòwòrẹ nìkan lọ̀daràn. n ló bá jẹ́ Ṣòwòrẹ àti ìjọba Tinubu lókù tí wọ́n fèsì ara wọn nítorí Tinubu yìí ni o. wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ 27 oṣù kínní January 27, 2026. wọ́n fẹ́ mọ̀ bóyá kírímínà ní Tinubu lóòótọ́ àbí Ṣòwòrẹ ń pa irọ́ burúkú mọ́ ni. kó tó di ọjọ́ ìṣá, gbogbo èèyàn ló ń fẹ́ mọ ohun tí tẹ́nàntì jẹyó tí kò fi rẹ́lòmíìyàn lálẹ́ ju ìyàwó láńlọ́ọ̀dù ẹ̀ lọ. wọ́n fẹ́ mọ ohun tí Ṣòwòrẹ gbójúlé tó ṣàfihàn tẹnumọ́ pé kírímínà ní Tinubu. ní ọjọ́ tí wọ́n wá pàdé ní kóòtù nínú oṣù kínní ọdún yìí, níbẹ̀ ni Ṣòwòrẹ ti sọ ohun tó ń gbé fùkẹ̀fùkẹ̀ nínú ẹ̀. ó ní òun kọ́ lòun pe Tinubu ní kírímínà o. ó ní ọkùnrin kan báyìí tí wọ́n ń pè ní Rena Mokri ni. ó sì kó fídíò méjì wá láti fi gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀. ẹni bá rántí dáadáa, Rena Mokri, ọkùnrin kan tó ti bá Goodluck Jonathan ṣiṣẹ́ rí, ó rán rí bí ọmọ aláǹdani nígbà tó gbọ́ pé Tinubu fẹ́ du ipò ààrẹ Nàìjíríà. bí èèyàn bá gba ìyàwó èèyàn pàápàá kò gbọ́dọ̀ le tó bẹ́ẹ̀ yẹn. láàrin 2022 sí 2023, kò sí ibi tí Mokri kì í ti dúró tí yóò sì sọ pé ọ̀daràn gidi ni Tinubu ń ṣe, pé baba ńlá àwọn tó ń gbé oògùn olóró ni. fídíò tó sì ṣe tó fa ariwo jù ní ìfọ̀rọ̀wánilẹ́nu ẹ̀ tó ṣe lórí tẹlifíṣàn Arise lọ́jọ́ 16 oṣù kejì ọdún 2023. nínú fídíò yìí ló ti sọ pé kí gbogbo ọmọ Nàìjíríà wá kíyèsí ọ̀rọ̀ tí òun ń sọ o. ohun tí òun fẹ́ sọ yìí, òun dìídì lọ ṣèwádìí ẹ̀ l'Amẹ́ríkà ni o. òun sì ti rí òkodoro ọ̀rọ̀ náà dìmú dáadáa pé ní Chicago lòun lọ ní ilé ẹjọ́ wọn lọ́hùn-ún tí òun ṣe àfidáfíìdì
tí òun sì gba ìwé àwọn adájọ́, ìyẹn ìwé tí wọ́n fi dá Tinubu lẹ́bi ní ọjọ́ 26 oṣù keje ọdún 1993 pé bàbá ìsàlẹ̀ àwọn tí wọ́n ń gbé oògùn olóró ni. Ọmọkùnrin sọ nígbà náà pé gbogbo ìwé wọ̀nyí ló wà lọ́wọ́ òun o, kò sì sí ibi tí òun ò ti lè sọ pé ọ̀daràn agbé kokéènì ní Bọ́lá Tinubu ń ṣe. Ó sì fòyìnbó pè é ní drug lord. Ọ̀rọ̀ yìí ni Ọmọyẹlé Ṣòwòrẹ gbójúlé jùlọ, ohun tó sì mú wá sílé ẹjọ́ ní ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kínní ọdún yìí nìyẹn. Nígbà tí wọ́n gbé fídíò náà kalẹ̀ lóòótọ́ tí adájọ́ Muhammadu Umaru náà sì rí, ó gbà pé ẹ̀rí wà lóòótọ́ tí èèyàn lè fi sọ pé bóyá ohun tí Ṣòwòrẹ sọ kìí ṣe àṣìsọ, nígbà tí kìí ṣe òun nìkan ló sọ bẹ́ẹ̀. Ọmọkùnrin náà ti sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ. Ohun tí Ṣòwòrẹ kò mọ̀ ni pé ojú tá a fi ń pínyán kọ́ la fi ń gbọbẹ̀. Ọ̀rọ̀ tí èèyàn bá sọ nígbà tí ebi burúkú bá ń pa á lọ́wọ́ ó yàtọ̀ sí èyí tí yóò sọ nígbà tó bá fi ẹ̀gúsí jẹ iyán tán tí wọ́n tún ní kó mu ẹmu ògidì lé. Nígbà tí Ṣòwòrẹ ń pe Tinubu ní kírímínà nínú oṣù kẹjọ 2025 nítorí ohun tí Ọmọkùnrin ti kọ́kọ́ sọ ní 2023, òun ò mọ̀ pé nǹkan lè yí padà bìrí tí yóò sì di ọ̀rọ̀ tó sọ kó o lóò sọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ tó sọ lóò sọ bẹ́ẹ̀. Bí nǹkan ti rí gan nìyẹn, nítorí nígbà tí ẹjọ́ yìí yóò fi bẹ̀rẹ̀ nínú oṣù kejìlá, ìyẹn nínú oṣù kejìlá ọdún 2025, Tinubu ti yan Rẹ́nu Ọmọkùnrin gẹ́gẹ́ bí ambassadọ̀, aṣojú ìjọba Nàìjíríà nílẹ̀ òkèèrè. Ọkùnrin náà sì ti dọmọ ìjọba, no bàgà, kò sí ya wèrè lẹ́kọ̀ọ́ torí ọmọ ìjọba ni. Nídìí èyí, nígbà tí Ṣòwòrẹ kó fídíò jáde ní túsídẹ̀ẹ́, kí á ní Rẹ́nu Ọmọkùnrin ti sáré gbé lẹ́tà jọ̀ràn kan jáde tó kọ sí wọn nílé ẹjọ́ lọ́jọ́ kejì, ìyẹn ní ọjọ́ wẹ́sídẹ̀ẹ́. Ó ní tó bá jẹ́ ti fídíò tí Ṣòwòrẹ gbé wá síwájú wọn yẹn ni o, ó ní lóòótọ́ ni òun lòún ṣe fídíò náà, àmọ́ nígbà tí òun ń ṣe yẹn òun ò tí ì rí òkodoro ọ̀rọ̀ náà dáadáa ni o, torí lẹ́yìn náà lòún wádìí tí òun rí i pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ náà, tó sì hàn sóhun pé Tinubu kì í ṣe ọ̀gá àwọn tó ń gbé kokéènì. Èèyàn mímọ́ bíi áńgẹ́lì lọkùnrin tí wọ́n ń pè ní Jagaban náà kò mọ̀ kínní kan nípa oògùn olóró. Ọmọkùnrin ní nígbà tí òun wá wádìí ọ̀rọ̀ náà tí òdodo wá bọ́ sóhun lójú wà, tí gbogbo ohun tó fi ewé àbobo òun lójú sì ká kúrò lẹ́ẹ̀kan náà, tọ́rọ̀ di bá a fẹ́ mọ lójú aríran bólógì ní bágbòkè àjà, ojú atólé ojú atóko. Nígbà náà lòun jáde tí òun tọrọ àforíjì lọ́wọ́ Tinubu, tí òun sì ṣe fídíò míì láti fi sọ fún gbogbo ayé pé òun kó ọ̀rọ̀ tí òun ti sọ tẹ́lẹ̀ jẹ, torí ohun tí òun wí ní gbogbo ìgbà náà ibùjókòó àwọn aláìmọ̀kan lòun jókòó sí ni. Àmọ́ bí òun ti ń sọ̀rọ̀ yìí, òun ti dá a mọ̀, gbogbo ọ̀rọ̀ náà sì ti yé òun yékéyéké. Ọmọkùnrin wá sọ fún ilé ẹjọ́ tí Ṣòwòrẹ wà pé ó ya òun lẹ́nu pé Ṣòwòrẹ kò rí òun nígbà tí òun tọrọ àforíjì, tí òun sì ń sọ pé irọ́ lọ̀rọ̀ tí òun ń gbé kiri láti ọjọ́ yìí. Ó ní òun mọ̀ pé tó bá jẹ́ pé ó fetí sọ̀rọ̀ náà ni kò tún ní lọ kó sí pápẹ́ àwọn agbófinró bẹ́ẹ̀. Nígbà tí ọ̀rọ̀ wá dà báyìí, adájọ́ Umaru ní ẹkùn ti pa ẹlẹ́rìí jẹ rèé o, torí ọ̀rọ̀ tí Ṣòwòrẹ gbójúlé ẹlẹ́rìí ẹ̀ tí lòun ò sọ bẹ́ẹ̀ mọ́ o. Ṣòwòrẹ àti àwọn lọ́ọ̀yà ẹ̀ bínú, wọ́n ní àfi kí wọ́n mú Ọmọkùnrin wá nítorí ohun tó sọ lákọ̀ọ́kọ́ yẹn lójúlówó ọ̀rọ̀, pé èyí tó ń padà sọ yẹn àtẹ̀yìnrọ́gbọ́n ni o, àtẹ̀yìnrọ́gbọ́n àgé etí ajá, ó wá ń lọ fọ̀bẹ pamọ́, ṣé ọ̀bẹ ò ti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe ni. Wọ́n ní kí adájọ́ wọ́ Ọmọkùnrin wá jàre. Adájọ́ lòun ò lè wọ́ wá o. Nígbà tó sì di ọjọ́ kẹjọ oṣù karùn-ún yìí, 8 May 2026, Ṣòwòrẹ ní kí adájọ́ Umaru kúrò nídìí ẹjọ́ òun, kí wọ́n wá adájọ́ míì fóun, nítorí gbogbo ọ̀nà tó ń gbà yìí ó jọ pé ó fẹ́ gbàbọ̀dẹ̀ fóun ni, ọ̀rẹ́ òye òun mọ́ jàre. Nítorí tí Ṣòwòrẹ ti sọ pé kí adájọ́ Umaru gbé ara ẹ̀ kúrò nídìí ẹjọ́ òun yìí àti àwọn ìwà míì tí adájọ́ Umaru ń hù, àwọn lọ́ọ̀yà Ṣòwòrẹ ní àwọn ò lè dúró níwájú adájọ́ náà mọ́ nítorí ìwà ìfiniwọ́lẹ̀ tó ń hù sáwọn. Bẹ́ẹ̀ ló ṣe pé lọ́jọ́ 5 oṣù kẹfà yìí, June 5, 2026, tẹ́jọ́ náà tún wáyé, Ṣòwòrẹ nìkan ló wá, àwọn lọ́ọ̀yà ò wá. Ó sì sọ pé àwọn lọ́ọ̀yà ọ̀hún ti láwọn ò ní wá nítorí àwọn ò fẹ́ ẹjọ́ náà níwájú adájọ́ Umaru. Ní adájọ́ náà bá tún sí ẹjọ́ náà sí ọjọ́ 16 oṣù. Ó lóun yóò dájọ́ bóyá òun yóò máa ṣe ẹjọ́ náà lọ ní o tàbí òun kò ní í ṣe é lọ mọ́. Nítorí bẹ́ẹ̀ ní ọjọ́ 16 oṣù kẹfà yìí, June 16, tí wọ́n tún fẹjọ́ sí, Ṣòwòrẹ ò sí nílé ẹjọ́. Ó jọ pé ohun tó bí adájọ́ Umaru nínú ìyẹn pé irú pálapàla wò léyìí ló bá fìbínú yẹgi lẹ́sẹ̀ Ṣòwòrẹ
béèlì tó ti fún un tẹ́lẹ̀ láti ọjọ́ kejì oṣù kejìlá 2025 tí ẹjọ́ yìí bẹ̀rẹ̀ gan-an adájọ́ náà fìbínú fagilé ó ní òun kò fún ní béèlì mọ́ àti pé ó ń sá nílé ẹjọ́ kó lè fi ẹjọ́ náà falẹ̀ ni ó sì pàṣẹ fáwọn ọlọ́pàá pé níbi yòówù tí wọ́n bá ti bá òun rí kí àwọn ọlọ́pàá gbé e níjàntó ó sì fi ẹjọ́ náà sí ọjọ́ kejìlélógún oṣù kẹfà yìí kan náà ìyẹn ní ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ tó kọjá yìí ni o bí adájọ́ náà ti rí Ṣòwòrẹ nílé ẹjọ́ lọ́jọ́ ìṣáò ìbínú ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ló jọ pé ó lò torí ó tún sọ fún un pé kò sí béèlì fún mọ́ o àwọn yóò ṣẹ̀ṣẹ̀ tún ọ̀rọ̀ béèlì ẹ̀ sọ ni bí òun bá fẹ́ fún un ní béèlì òun yóò fún un tí òun ò bá sì ní fún un ní béèlì nígbà tí àwọn bá dé ọkàn ibẹ̀ yẹn àwọn yóò máa sọ. nígbà náà ló ṣẹ̀ṣẹ̀ wáá dá ẹjọ́ kejì pé gbogbo èyí tí Ṣòwòrẹ ń sọ kiri pé kí òun jáwọ́ nínú ẹjọ́ yìí yẹn àṣẹ ló ń bẹ́ o pé ẹlẹ́ṣẹ̀ tí ń rìn mọ́ ọjọ́ kò mọ́ ọjọ́ bàbá ẹ̀ ló gba onílù kò sẹ́ni tí yóò lè lójú agbo. adájọ́ náà ní kò mọ́ wọ̀ ló lẹ̀ wú ẹ̀ kò sẹ́ni tó lè ní kó má wọ̀ tàbí kó bọ́ ọlọ́run ẹ̀ òun lòun nílé ẹjọ́ òun ibẹ̀ náà ni wọ́n sì gbé ẹjọ́ Ṣòwòrẹ wá apáàdì tó bá dojú dé ògiri tògiri ni òun lòun yóò gbọ́ ẹjọ́ náà kanlẹ̀ àti láti sọ pé òun lọ̀gá nílé ẹjọ́ náà lóòótọ́ ó wọn Ṣòwòrẹ sí ìtìmọ́lé ó ní kí wọ́n má gbé e dúró nítòsí ọgbà ẹ̀wọ̀n Kùjé ní kí wọ́n lọ tì í mọ́lé sí bẹ́ẹ̀ ni wọ́n wọ́ Ṣòwòrẹ jáde ọ̀rọ̀ náà sì di gbìrìgbìrì láàrin òun àti àwọn agbófinró DSS nígbà tí àwọn yẹn fẹ́ máa fi ṣòkòtò ọkùnrin náà fárí ẹrí ẹ bẹ́ẹ̀ ni wọ́n gbé e lọ ìgbà tó sì di ọgbà ẹ̀wọ̀n Kùjé yìí ló sọ pé ibẹ̀ ò bọ́ sí ó ní wọ́n mọ̀ọ́mọ̀ lọ gbé òun sáàrin àwọn tí ò gbádùn ni wọ́n fẹ́ kí ohun tó ń ṣe wọ́n mú òun náà àmọ́ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù yìí June 24, 2026 wọ́n tún dá Ṣòwòrẹ padà wá sílé ẹjọ́ nípa ọ̀rọ̀ béèlì ẹ̀ ni wọ́n sì wá rò lọ́dọ̀ adájọ́ Umar adájọ́ náà sì ní ọ̀rọ̀ béèlì náà yóò tún di 30 ọjọ́ oṣù yìí ìyẹn ọjọ́ ìṣẹ́gun Tusidee tó ń bọ̀ nígbà táwọn lọ́ọ̀yà kan sì jáde pé kí wọ́n fi Ṣòwòrẹ sílẹ̀ fáwọn kó máa bá àwọn lọ sílé àwọn yóò mú wá nígbàkigbà tí adájọ́ náà bá fẹ́ rí adájọ́ lóhùn ò gbà ó ní kó wà níbi tó wà yẹn nígbà tó bá di ọjọ́ Tusidee tí í ṣe 30 ọjọ́ oṣù kẹfà àwọn yóò sọ̀rọ̀ náà ní àsọyé láàrin ara wọn níbi tí ọ̀rọ̀ ẹjọ́ náà dé dúró báyìí nìyí o kò sì tíì sí ẹni tó lè sọ pé ibi báyìí ni kinní náà yóò lọ àmọ́ bí adájọ́ Umar ti dúró tìkanra bí àkófọ́ ìgò yìí orí ìyá Ọmọyẹlé Ṣòwòrẹ nìkan ni yóò kó yọ. Ọláìwọlá alága ló ń yọ ọ̀rọ̀ ìjà tó wà láàárín ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Ọmọyẹlé Ṣòwòrẹ àjìjàgbara wò tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn àkú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ òní o.